ẹ kú lé báyìí là ń kára lé ẹ káàbọ̀ là ń kára òde ẹ̀ńtà bá ti rí péjọ mẹ́ta là ń kípe ẹkú ọjọ́ mẹ́ta ẹ̀yin olólùfẹ́ Olúwa ṣeun ọmọ àkànjí èyí tó gbé nítorí ẹ ti ṣò ẹ má má bínú sí mi ẹ jẹ̀ má yẹ ká wà selfish mo mọ̀ wípé my child lẹ́ ń gbọ́ lọ owó èmi náà kémi náà máa pawó wọlé abẹ́ ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ní tọ́rọ́kọ́bọ̀ ń wọnú àkáǹtì tèmi náà ní oṣù yìí oṣù Ramadan oṣù alápọ̀nlé yìí òótọ́ àrówó lórí YouTube àwa nítorí pé a fẹ́ káwọn èèyàn máa wo tọ̀dọ̀ tiwa káwa máa sọ̀rọ̀ tí ò yẹ ká sọ sórí YouTube lásìkò Ramadan kì í ṣe párò sọ ni ìtàn ìgbésí ayé ẹnìkan ni tá a fẹ́ sọ di àríkọ́gbọ́n fáwọn ẹlòmíì so ẹ kó jẹ́ àgbọ́jáwẹ̀ ìyún ló fà á o tí mo fi sọ wípé èmi Olúwa ṣe wọn máa kànjí wọn ò ní bá wọn sí ibi kó dàrú mo sì fóṣù yìí ní àpọ́nlé tó dáa ló yẹ kí n dákẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ my child torí tí n bá ní kí n mọ̀ sọ lọ bó ṣe wà ṣé bó ṣe lọ sí hòtẹ́ẹ̀lì ọjọ́ tó kọ́ fẹ́ bára wọn lájọṣepọ̀ ó ní nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn mo sì máa padà gbé yín débẹ̀ láfta Ramadan ẹ kúkú mọ̀ so ẹ má bínú borí gbogbo kọ́mẹ́ǹtì yín ẹlòmíì tiẹ̀ sọ pé I'm not interested in your story again kò sí wàhálà ń bẹ́ẹ̀ I am critical your story again kì í ṣàròsọ ìtàn rírí ayé ni wọ́n sọ pé ohun tá a bá fi ẹ̀mí ṣe tẹ̀mí náà ni ó mọ̀ jẹ́ tara ó sì mọ̀ jẹ́ tara ẹ má bínú púpọ̀ tá a bá ṣẹ̀yìn gẹ́gẹ́ bá a ṣe ń bọ̀rọ̀ wa lọ gbogbo ẹ̀yin tẹ́ understand wa really appreciate you all thank you so much may God bless you ẹ̀yin tẹ́ ẹ̀ understand wa may God bless you too every one of us kọ́lọ́mọ̀ bá kó jọ kó fún wa lẹ́mìí sùúrù tá a fi lè ń ṣe gbogbo nǹkan dópin tẹ́ ẹ̀ bá gbàgbé bí mo ṣe ń bá tàn yìí bọ̀ mo sọ fún yín wípé ọmọkùnrin yìí ìyẹn ọkọ àǹtí rẹ̀ wọn kì í sọ ọmọ ìyá ọmọ bàbá o ọmọ ìlú kan náà ni wọ́n ó ti ń bá ọmọ yìí lájọṣepọ̀ ìyá ọmọ yìí ò tiẹ̀ ní òun fẹ́ wá wo ọmọ yìí ti gbé oró ńlá sínú ọkàn rẹ̀ fún ìyá rẹ̀ ń gbowó lóṣooṣù ó ń mẹ̀ǹtẹ́ẹ̀nì ara rẹ̀ ọmọ yìí wá lóyún ṣé àmọ́ wípé òun àti ọkọ àǹtí ẹ̀ wọ́n jọ ń bára wọn lájọṣepọ̀ tó rò bẹ́ẹ̀ àǹtí òun ò mọ̀ àǹtí ẹ̀ ní kọ́mi lọ sí hospital kájọ ṣe sọ́rọ́gẹ́ẹ̀tì fún so lọ́kàn tiẹ̀ ní wípé òun àtọkọ àǹtí òun àwọn ọjọ́ ń ta àǹtí òun fún sẹ́rógẹ́ẹ̀tì àwọn kì í ṣe sẹ́rógẹ́ẹ̀tì òun wá lọ sí school ọkọ àǹtí ẹ̀ wá bá pé ó dangerous fún kó drop out ṣé bóun ló ń ṣe tó fi wọ school tó o bá ti drop out after then tó o bá ti bí ọmọ eléyìí fún mi ní a week wà lọ sí Canada UK tàbí US sọ bí tó o fẹ́ lọ́nu mẹ́tẹ̀ẹ̀ta ó ṣàmúsóhun lórí òun bá lóun ti gbọ́ àǹtí ṣeun ọkọ àǹtí òun máa ń wá sí school òun o bẹ́ẹ̀ ni àwọn jọ máa lọ lodge àwọn àjọ wà ń bẹ́ẹ̀ bára àwọn nájọṣepọ̀ bí ẹni pé tomorrow no day òun ti wá nífẹ̀ẹ́ ọkọ àǹtí òun débi pé àmọ́ òun ò tí ì ní ẹ̀mí àti sọ fún un wípé gbogbo ohun tí wọ́n ṣe ń gbà tóun wà nínú oyún lòun mọ̀ òun ò lẹ́mí àti sọ fún bẹ́ẹ̀ ó láwọn bá jọ ń ṣe òun bá gbà láti drop out àmọ́ ẹ̀yìn tí òun mọ́lé bẹ́ẹ̀ ṣe tí òun mọ́lé ń gbọ́ oyún àkọ́kọ́ tóun ò mọ bóyún ṣe jẹ́ o wọ́n ní sọ pé that one is your mistake this one àní tí ẹ̀ mọ́lé rárá àní tí ẹ̀ mọ́lé sẹ́ẹ̀ oníbòun ṣe délé òun ti bọ̀ kọ́lé tí òun mọ́lé òun ti gẹ́ẹ̀tì fóònù kan bíi torchlight òun ti gẹ́ẹ̀tì òun ti mú wọlé òun ti fi bátìrì sí òun ti fi síìmù míì sí tẹ́nìkan kò mú òun ra recharge card sí enough recharge card like more than 10,000 naira in that phone ó láti ṣeun mo ti wọ school àmọ́ mi ò ní boyfriend o ọkọ àǹtí mi nìkan náà ni
òun ló jàbálẹ̀ òun ò tẹ̀ orí ìbàlẹ̀ ṣe jẹ́ bóun ló jàbálẹ̀ òun ò mọ̀ òun sáàmù pé òun ló jàbálẹ̀ òun gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe é bọ̀ òun lọ sílé òun wà nílé àti ṣeun nígbà tó ń wọlé tán àǹtí òun sọ pé oyún ọmọ òun ló wà nínú ẹ̀ o ò dẹ̀ lè jáde pẹ̀lú ọmọ òun kóun sọ iye tóun máa gbà òun máa fóun òun náà máa gba 3 million òun náà 3 million àwọn náà tẹ́kẹ̀ àwọn náà ṣe ọkọ ẹ̀ ní yes give it to her 3 million ò pọ̀ jù ó ní òkè ẹ̀mẹ́ta ni màá fún ẹ ní first one nísìn second one màá fún ẹ tó yín bá ti wọ bí 8 months ọjọ́ tó bá bímọ màá fún ẹ ní the next one and believe me ọmọ mi ló wà nínú ẹ̀ àǹtí mà pé sẹ́rógéètì kọ́ o torí ẹ̀yin àǹtí ò dá ẹ̀yin àǹtí ò lè dọ́mọ bẹ́ẹ̀ sì ni ọkọ mọ̀ wípé ọkọ àti àǹtí jọ mọ̀ ni lójú ọmọ àǹtí òun ò mọ nǹkan kan ò pè láǹtí òun àtọkọ àǹtí òun làwọn jọ mọ̀ tó ń ṣẹlẹ̀ tó tó Elédùmarè Ọlọ́run mọ̀ ló gbọ́n tán ìwọ náà ẹni tẹ́ ẹjọ́ ń sọ̀rọ̀ àbòsí wọn tó rò lọ́kàn rẹ pé nìkan kan ò mọ̀ ẹ̀wọ̀n wọ̀rí ẹ ṣáà mọ́ bá mi gbé tó ìlọ àǹtí bá fún un lówó àǹtí wọ́n sọ pé owó ẹ̀yọ́kù jẹ́ ń bẹ́ sẹ́ǹdì ẹ̀ sí màmá rẹ̀ ó ní rárá o ṣé wọ́n mi lórí oyún ni òun náà ti ń lé sọ̀rọ̀ torí ká tó ṣe gbogbo ẹ̀tọ́ ọmọ tá à ń sọ yìí ó ti wà bí àbí 19 years ṣé mọ̀ mi ló bá mi royún ni kò sí wàhálà ọmọ tó bí gan ọmọ ti di gẹ̀ẹ́sì àbí báyìí ní ká tiẹ̀ ṣe pé ó ní gbà tó máa fẹ́ jáde ń gbà mí bí wọn kọ̀ wọ́n pé Sunday òun fẹ́ jáde o òun lè dúró sí nílé o ó ní tẹ̀tẹ̀lẹ̀ kó yẹn tó ga òun máa ń jáde nígbà tó yá tó ń lọ ṣọ́ọ̀bù àǹtí òun ẹnìkan sọ pé àṣẹ́rí bí lágbóyá ṣe rí ni ṣé ó ti lóyún ní ẹgbẹ́ rí àǹtí ní pé àǹtí wá sọ pé àwọn èèyàn ti ń fura pé ó lóyún o àmọ́ tó sọ̀rọ̀ yìí òun sọ fún pé ó lóyún kán ràn nǹkan tí wọ́n bá wá ṣé o mọ̀ pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ti máa rí ẹ tí wọn ò ní lè sọ fóun kí làwọn fẹ́ ṣe sí báyìí wọn ní òun ní wá ṣọ́ọ̀bù wọn mọ́ ara ilé ni wàá máa dúró sí sọ nǹkan tó bá fẹ́ káwọn máa ṣe fún ẹ ilé ni wàá máa dúró sí ó lóun dẹ́gbà àbí wàá lọ sí àbí káwọn lọ gbalé fún ẹ níbòmíì kó wà ń bẹ̀ ó lóun sọ pé rárá ilé lòun máa dúró sí ẹ wò òun ò bá gbà kan lọ gbalé fún òun bòmíì o àwọn nítorí ọkọ sísítà òun ti nífẹ̀ẹ́ débi wípé ẹ mọ̀ ń gbọ́ bọ̀ díẹ̀ báyìí ló kù àǹtí òun yóò bá tọwọ́ òun kú ó ní àwọn ṣáàjọ ń bá a bọ̀ tó bá ti dà lẹ́nu tó bá gbà mí ò lè má dọ̀dọ̀ òun bá sọ pé bí èwì kò máa ní lóde òun máa test ẹ pé kò wá sí ní gẹ́gẹ́ bí èwì àwọn mẹ́sẹ̀jì yẹn kò fi hàn ìyàwó ẹ̀ mọ̀ a ní gbòkè kó má wọrí tó bá yá o ó ṣàmà wá tó bá ti wọlé kábọ̀ òun lájọṣepọ̀ báwọn ṣe ń ṣe nìyẹn nígbà tó yá òun wá sọ fún wọn pé atinata tóun ṣe yìí pé bóyá kóun gẹ̀ẹ́tì ọkùnrin mi tó wọn báwọn lájọṣepọ̀ òun sọ fáǹtì ẹ̀ bẹ́ẹ̀ pé torí òun ò fẹ́ pass through pains tó sọ pé tóun bá téèyàn bá súnmọ́ ọkùnrin pé èèyàn máa ní pains all those stuff wọn bá ní pé kó má worry pé know what to do about it. Ta nìyẹn. owó tó dúpẹ́ èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá kàn lẹ́kùn. So ó wá sọ fáǹtì rẹ̀ àǹtí ẹni kó má wọrí pé I will know what to do about it. Gbà tó wá dalẹ̀ àǹtí ẹ̀ wá pè ó pọkọ ẹ̀ òun náà dúró síbẹ̀ ó ní ibi tí a bọ̀rọ̀ dé
kò ní ká máa pẹ́pẹ́ kankan mọ́. Dáàdì lágbájá mo máa bẹ ṣe nǹkan tó béèrè lọ́wọ́ mi ọkọ yín náà a máa bẹ ṣe nǹkan tó béèrè lọ́wọ́ mi, kò ní ká involve ọkùnrin mi. Ṣebí ẹyin mi ló wà ń bẹ̀, sperm ẹ̀ ni, so no problem, so you don't need to hide anything again. Okay ma, n bá wọlé, so don't worry, every 2 days wọ́n máa sùn ọ̀dọ̀ ẹ̀. Okay ma, but before then a máa búra yá pé ẹ̀dá kankan ò ní gbọ́ nǹkan tá a bá sọ níbí báyìí, búra. Kò sí wàhálà. Sísítà mi bá gbé kinní náà dé ìwo báyìí ni lọ́ba ní kí wá búra wípé nǹkan tí ó ṣẹlẹ̀ níbí báyìí o mi ò ní sọ fún ẹ̀dá alààyè kankan. Èmi bá búra ọjọ́ tó bá ti sọ báyìí kó o pẹ̀jẹ̀ kó o kú, ọjọ́ sì ń bá ti sọ kí n pẹ̀jẹ̀ kí n kú. Wọ́n gbé fọ́kọ wọn náà búra, wọ́n gbé fún ní. So we are now 3 big family. Ó wá kun kankan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ṣe nìkan náà. Sórí ìyanu Olúwa mo fẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún mi. Ó kú mọ bàbá tó bí mo ní torí pé mi mọ bàbá tó bí gan-an ni mi ṣe fẹ́ yọ̀ǹda ẹ̀ fún yín. Just name your price. Ó fẹ́ fún ẹ ní any amount tó bá béèrè. Can you pay 20 million? 20 what? Ṣé tí kò tí bẹ́ẹ̀ jókòó máa bẹ́ẹ̀ kakú rẹ̀ sọ́dọ̀ bí pé wow ẹ̀ lè san 20 million. Fi lè ń gbà yẹn. Later kò sí be my child now. Okay. Reduce this for me. Take it for 5 million. Ọmọ ọlá ìṣàtà. Báwo lẹ ṣe máa san? Tá bá fún mi ní 1 million lọ́dún yìí. Ọdún tó bá tẹ̀lé 1 million. 5 years àwọn á fi san. 5 years fi san 5 million. Ẹni kí yọ̀ǹda ọmọ fún yín. Ọkọ wọn bá ṣẹ́jú sí mi. Bá ní okay. Mo ti gbọ́ yín. Okay, mo ti gbọ́. Ó ní kò sí wàhálà. Ta ni yẹn again ni? Bàdá náà gbọ́dọ̀ yàn sọ̀rọ̀ fún ẹ mo sọ pé tẹ́lẹ̀ pé mo ti sọ̀rọ̀ ẹ̀ ṣúkọ̀ ẹ̀kẹ́ náà dúró kọ́ mo ṣe fídíò lọ́wọ́ ni. Bí a ṣe mo làwọn ìpè kan dé ẹ wo jẹ́ àkọ́ọ̀tì ẹ̀ báyìí.